Yeah. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ mi alélèmí ń jẹ́ Málémi lọmọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun ọ̀bọ Sokoto kẹbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọmọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo dẹ̀ ní ìgbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni á gbà fún wa. Mo kẹ́yìn lè ulamahu warasatul anbiyahi. Ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Muqaddam Sheikh àfa àkọ́mọ níkéwù àfa àkọ́mọ lẹ́sẹ̀ àti gbogbo mùsùlùmí ayé pátápátá. Mo kí yín pé assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, rẹ́fẹ́rẹ́ndì bíṣọ̀pù nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi kérúbù ànsẹ́rẹ̀fù celestian. Mo kí yín pé aláfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹsìn kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín wípé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, àní ṣe ewé já, àní ṣe egbò wà, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá ṣèbẹ̀yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú. Ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi. Ọ̀kan fọ́, ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò níná. Mo ṣèbà ọjà tó kún tí ò lérò. Mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nẹ́rẹ̀ṣà jẹgbẹ̀nẹ̀bẹ́ àti àkún aláṣọ àlàfúfú gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jẹ́jẹ́dé second àrólé Oòduà. Mo kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé ẹlẹ́wù ètò the first. Ọmọ kútíkù ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe, ọmọ àdábálẹ̀, ọmọ àfòmọ́ òde. Ikú bàbá yèyé bàbá mo kí yín o. Mo fi yín kí bàbá tèmi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first, the Olúbàdàn of Ìbàdàn land. Bàbá kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹ́sìn ọba kó jẹ́ kó kánrí kése. Mo wá kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún Oyèbánjí, gọ́vnà Babájídé Sanwó-Olú, gọ́vnà Adémọ́lá Adélékè. Mo kí yín o. Lágbára lọ́wọ́ Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní dàrú. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Bàbá mi Professor Bánjí Akíntóyè, bàbá mo kí yín o. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọjọ́ yín á túbọ̀ dalẹ̀. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ. Èjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni. Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ akókó gàgàrà tó gorí àpáta lọ rèé lé tó tẹ́. Ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ̀ tó yọ̀ sí ọkọ̀ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde. Ọmọ aládéládé ládé Aláàfin Ọ̀ládé adé orí aládékùn ńlá gbàfà láàfin. Adé aládékùn ńlá gbàfà láàfin. Mo bá rú ọ lójú tó bá pàdé ikú bàbá yèyé lọ́nà kó bí wọ́n lè rè pé ṣé lóòótọ́ adé aládékùn náà wọ́n gbé fáláàfin. Olóyè Dr. Sunday Adéyẹmọ Májàsọ́lá Ìgbòho òòṣà o bàbá dámì bàbá. Mo kí yín o. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora pé lágbára lọ́wọ́ Ọlọ́run wọn ò ní rùkú yín wá bá wa nílé. Ọjọ́ méjì mẹ́ta tó kù kílé yá kànlẹ̀kùn tó súnmọ́ wa dẹ̀dẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní bá wa nínú sàárè tọmọtọmọ. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Òmìnira ìran Yorùbá àwa jẹ́ tiwa lágbára lọ́wọ́ Ọlọ́run. Lójú ẹ̀mí wa lójú ẹ̀mí tiyín náà láṣẹ gba òmìnira ìran Yorùbá. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kọ́ ọmọ Yorùbá ní Kwara, bẹ́ẹ̀ mo kọ́ ọmọ Yorùbá ní Kogi, mo kọ́ ọmọ Yorùbá ní Bayelsa àti gbogbo ọmọ Yorùbá ńlẹ̀ Kóòtù Òjíbí
agbára lọ́wọ́ Ọlọ́run ẹrù tábíyamọ kì í tú wò wọn ò ní gbé káàbọ àmọlé o. níbo mò ń lọ lálẹ́ yìí ọ̀rọ̀ mi dorí ó dorí ìyá mi Yèyé Dára pẹ̀lú ìyá mi kejì Yorùbáwùyí. àwọn àgbà bọ̀ wọ́n ló tọ́ ká lẹ́ni à ń bẹ̀rù ká sì lẹ́ni à ń fi sùn torí tá a bá ní méjèèjì a máa jẹ́ kéèyàn ó ṣìwàwù. mo wá dúpẹ́ lọ́wọ́ Olódùmarè wípé ẹ̀yin méjèèjì náà lẹ́ni ẹni à ń bẹ̀rù bẹ́ẹ̀ náà lẹ́ni aláfisùn tí í ṣe olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire àfúrà àwọn àgbà sì bọ̀ wọ́n ní pánsá òfúra pánsá já àjà òfúra àjájìn onílé ìran Yorùbá ò fẹ́ fura olè ti fẹ́ máa kó a lọ. àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ tó sì yẹ kí ìran Yorùbá ká máa kíyèsí. ẹ rí i pé tó bá ti ń tó gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ká débi àṣeyọrí ilé èṣù máa ń gbìyànjú láti gbógun. kí ló fà á? ẹ̀yin bàbá mi Professor Banji Akíntóyè ẹ ṣèwádìí lé lórí ni olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ kí ni tó dé? bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ sì rántí tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn nǹkan kan ti ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé ó ń jẹ́ distraction tó ń jẹ́ ìdènà fún wa láti tètè dé ibi tí Olódùmarè mú wa lọ. ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ìlọ̀rọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé pẹ̀lú Ọ̀nìrìṣà àrólé Oòduà ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì. ọ̀rọ̀ yìí tí èé bá ṣe wípé Olódùmarè tó bá wa dá sí ọ̀rọ̀ yìí fẹ́ pín ìran Yorùbá. ọ̀rọ̀ yìí fẹ́ ṣe kí ni? wọ́n fẹ́ pín ìran Yorùbá sí méjì. tírú ọ̀rọ̀ yìí bá wá pín ìran Yorùbá sí méjì lórí pé ta ìwọ jù mí èmi ò jù ọ́ tó bá wá pín ìran Yorùbá tó pín a sí méjì ọgbọgba ẹ dákun èmi wá ń bi yín léèrè bó o lẹ ti rò pé orílẹ̀-èdè tá à ń pè fún tá à ń bẹ Olódùmarè kó tètè fún wa báwo lẹ ṣe rò pé yóò tètè wá sí ìmúṣẹ. àwọn kan sọ wípé Aláàfin ńlọba Yorùbá torí náà nǹkan Yorùbá sì wá láti gbó ọ̀rà igbó kinní kan Ìgbòho Ìgbẹ́tì Làǹlátẹ̀ torí àwọn yẹn ní Yorùbá àwọn yòókù ńkọ́ o wọ́n èé ṣe Yorùbá kinní kan ni no distraction ni. wọ́n lẹ́nu ìran Yorùbá ò ní kò tó bá kù gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ láti débi àṣeyọrí a dẹ̀ ń rí pa ẹ̀ náà bẹ́ẹ̀ à ń rí. kí ló wá fà á? kí ni tó dé? ìfẹ́ gba àkókò tó pọ̀ lóru yìí èmi èé fẹ́ kí n máa ṣètò kí n máa receive kí n máa gba calls wọlé lóòótọ́ láìpẹ́ láì jìnnà mo máa wà 100% back on Facebook but for now mo sì dúró sórí YouTube. ipa ká máa pera wa wọlé sórí ètò a máa mú àwọn ọ̀rọ̀ kò bá kò gbé wá. Yèyé Dára àti ìyá mi Yorùbáwùyí màá máa bá méjèèjì sọ̀rọ̀ tí n bá ní mò ń bá wọn sọ̀rọ̀ kì í ṣe pé àjọ máa ń fọ̀rọ̀ jomi tó rú ọ̀rọ̀ jùjùjù náà àmọ́ nígbà tó jẹ́ wípé nǹkan kan náà lájọ gbé dání. Yèyé Dára a máa ń communicate dáadáa tẹ́lẹ̀ ìyá mi Yorùbáwùyí náà a ti sọ̀rọ̀ bí ẹ̀mélòó kan àmọ́ ẹ̀dá tó bá gbé tí a gbé dání yìí dání Yèyé Dára àti ìyá mi Yorùbáwùyí ẹ̀yin méjèèjì ẹ̀yin ìyá mi méjèèjì ni mò ń tọ́ka ọ̀rọ̀ yìí sí. bẹ́ẹ̀ yẹn bá gbé ní tá a gbé dání yìí dání àkọ́kọ́ ẹni náà gbọ́dọ̀ gbìyànjú lábẹ́ bó ti lè wù kó rí kó sọra rẹ̀ di àkìtàn
kọ́ wá jẹ́ tìmùtìmù kẹ́gbin dànù, yóò gbẹ̀gbin lọ́tún yóò gbẹ̀gbin lósì, àmọ́ yóò wà focus and dedicated torí pé kíni, torí ibi tá ń lọ. ẹ̀yin ò mọ̀ wípé ọ̀nà tó rọ́ báyìí lọ́nà ọ̀la, ẹni Ọlọ́run bá fún rìn ní mò ń rìn. Nínú gbogbo ọmọ Yorùbá tó ń lọ bí about 70-something million, Ọlọ́run á kádàrá pé ẹ̀yin méjèèjì ẹ wá wà nú àwọn tí ń báran Yorùbá sọ̀rọ̀ tí ìran Yorùbá sì ń gbọ́. Kì í ṣe pẹ́yìn lẹ dáa jù, ẹ kọ́kọ́ mọ̀ yàn, ẹ ṣèyẹn léní. Kì í ṣe pẹ́yìn lẹ lè sọ̀rọ̀ jù, kì í ṣe pẹ́yìn lẹ ní làákàyè jù. Olódùmarè ló dìídì ṣàyín lẹ́sà. Tolódùmarè bá wá ṣàyín lẹ́sà, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ọ̀nà lèṣù ọmọ gbà láti gbógun. ẹ̀yin lẹ̀ ní fàyè lẹ̀. Arẹ́mọ́jà kan òṣìṣì ajàmọ́ parí ẹ̀ ní ọ̀dá. bẹ́ẹ̀ bá jàjà kan tẹ́ ẹ̀ parí ẹ̀. Yèyé Dára àti Yorùbáwùyí, ìgbà wo lẹ́rò pé jà mí ná? ìgbà wo? Bẹ́ẹ̀ bá ja ìjà kan lónìí, tẹ́ ẹ yàkàyàkà ara yín, tẹ́ ẹ mú aṣọ ọ̀dọ̀tí yín tẹ́ ẹ fọ́ níta gbangba. Ẹ má gbàgbé pé kété tẹ́ ẹ bá ti ń ṣe àwọn fídíò ìmọ̀ búra ẹni, yóò máa mú kí ìfẹ́ àwọn tó fẹ́ràn yín, tẹ́ fẹ́ràn yín tòótọ́, tí èyí ṣe àwọn tó ń derive joy látara wípé kí Yorùbá nation ó máa dàrú, ìfẹ́ yẹn ó máa dínkù. Torí wípé wọ́n fẹ́ gbé ẹ̀yin méjèèjì wò ni. Wọ́n fẹ́ wò pé ẹ ti ẹ̀jẹ̀ á gbé wọn wò bóun wọn ṣe tó. Mo ń wo fídíò, mo ń wo láìfù Yèyé Dára níjẹta, ó bà mí nínú jẹ́. Mo wo tìyá mi náà Yorùbáwùyí náà ní àná, ó bà mí nínú jẹ́. Àmọ́ olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ wọ́n pè wọlé sórí ètò Yèyé Dára láti ṣe kíni, láti mediate láàrin ẹ̀yin méjèèjì. Mo wá ń f'Olódùmarè bẹ̀yín, Yèyé Dára pẹ̀lú Yorùbáwùyí, tó bá ṣe pé lóòótọ́ struggle ìran Yorùbá yìí ó ká yín lára, tó bá ṣe pé lóòótọ́ dénú dọ́kàn dóòkan àyà yín, ìran Yorùbá lẹ̀ ń jà fún, tó jẹ́ pé torí ìran Yorùbá lẹ fi ń sọ̀rọ̀, ẹ̀yin kọ́ lẹ dáa jù, ẹ̀yin kọ́ lẹ mọ̀ wá wù jù, ẹ̀yin kọ́ lẹ lówó jù. Àmọ́ Olódùmarè fọ̀rọ̀ sí yín lẹ́nu. ẹ̀yin láṣọ ara olóyè Sunday Igboho Òòṣà. Ìgbà táyé tẹ́ ẹ gbé aṣọ ara olóyè Sunday Igboho Òòṣà, tẹ́ ẹ bá ti wá ń fa aṣọ ara yín yamọ́ra yín ńlá, èéṣe ṣe ẹ fẹ́ já olóyè Sunday Igboho Òòṣà sí òhò ni? ọ̀rọ̀ olóyè Sunday Igboho Òòṣà ti dà gẹ́gẹ́ bí ẹni ọ̀tá ọ̀bá yọ̀ tó Lódùmarè ọ̀jẹ́. Ẹ fẹ́ ń dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ ni. Tẹ́ ẹ bá gbà àwọn èèyàn láàyè, kò ṣeé ṣe kí ilé ó máa tòrò ká má rí ọmọ àlè kan bẹ̀. Tó bá ṣe pé èèyàn kan lárí tí ń dá wàhálà alẹ̀ láàrin ẹ̀yin méjèèjì, ẹ̀ ṣe perú ẹni bẹ́ẹ̀ sáàrin ká ẹ dérú lé lórí. Ká ẹ dérú lé lórí kó wá rí wípé àárín ẹ̀yin méjèèjì ti gún nínú ìfẹ́ àti ìṣọ̀kan. We can't have a nation with a divided house. Kò sí bá a ṣe fẹ́ gba orílẹ̀-èdè pẹ̀lú pé ìwọ ṣe tiẹ̀ kí n ṣe tèmi. Bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, ìní mo ṣe sọ wípé èéṣe bẹ́ẹ̀ ni ìran Yorùbá bá ti ń kò lọ, tó bá ti kù gẹ́gẹ́ tó, nǹkan ó ṣẹlẹ̀. Kí ló ń fà? Kí ló ń bí? Ìgbà tí ìran Yorùbá tá gbáradì lọ́tún lósì, tá a ti wà ní 85%, Dúpẹ́ Onídọ̀tí mọ̀dé, ọmọ dá gbogbo akitiyan everybody, ọmọ dànù.
àbẹ́ ẹ ti gbàgbé ni eléyìí tí wá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn ọmọ Yorùbá tá a tó ti ń jó jàgé ní yòdò wípé ó dàbí ẹni wípé Olódùmarè ti dé láti gbèjà ìran Yorùbá ẹ tó wá fẹ́ kí á dàárín ẹ̀yin méjèèjì rú. Yèyé Dára, Yorùbáwùyí àti ìyá mi Lady K Mọ́remí Àjàsorò, ẹ dákun ẹ lọ rèé ṣera yín lọ́kan, ẹ lo ìfẹ́ láàrin yín, ẹ máa fi tolóyè Sunday Ìgbòho Òòṣà àti bàbá mi Professor Banji Akíntóyè ẹ máa fi ṣàwòkọ́ṣe. Ẹni tó bá jẹ́ aṣíwájú láyé kì í ṣe gbogbo ajé tó bá gbóni pátápátá lèèyàn sọ̀kò fún, kì í sì ṣe gbogbo ọ̀rọ̀ pátápátá lèèyàn fèsì lé. Kò sí èèyàn tí ò bú olóyè Sunday Ìgbòho Òòṣà, oríṣiríṣi orin lọ́kọ fún olóyè Sunday Ìgbòho Òòṣà, oríṣiríṣi ó kọ lọ́pẹ́ bàbá Professor Banji Akíntóyè. Ǹjẹ́ ẹgbọ́n ká sọ̀rọ̀ nígbẹ̀yìngbẹ́yìn ńkọ́? They were vindicated torí wípé kí ni gbogbo àsọtẹ́lẹ̀ wọn ó padà ń ṣẹ. Lady K, Yèyé Dára, Yorùbáwùyí, ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ayín dà àtàn ẹ̀kọ́ ẹ̀gbin tìmùtìmù kẹ́gbin dàánú. Ilẹ̀ yín olórí wa lẹ gbọ́dọ̀ jẹ́. Béèyàn ká bá sọ̀rọ̀ Yorùbáwùyí fún Yèyé Dára láì dá, kí Yèyé Dára ó pe Yorùbáwùyí pé lágbájá mà sọ báyìí, kẹ́yìn méjèèjì wá pe ẹni yẹn sí conference call, kẹ́ ẹ mú ojú ajé kò ní sọ. Tẹ́ni ohun tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ fún bí àméjì kò ní dá sọrú ẹ̀ sọ̀rọ̀ mọ́. Àmọ́ tí ń bàrà Yorùbá jẹ́, tí ń tú ìjọ Yorùbá ni wípé èèyàn máa hùwà àbàjẹ́ á sì tún máa encourage ẹ̀. Kàkà kẹ́ ẹ wá fèsì ọlọ́rọ̀ pé lágbájá ọ̀rọ̀ rẹ̀ rí báyìí, á wàá bẹ̀rẹ̀ sí ní ṣe voice note, á máa jù káàkiri gbogbo orí ìkànnì. Gbogbo ẹni tó jókòó sínú òkùnkùn tí ń tapà sínú ìmọ́lẹ̀ struggle ìran Yorùbá pé àfi dandan kó máa dàrú lágbára lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ ò ní lálẹ́. Ọlọ́run wọlá gbogbo wàhálà, ìlàkàkà, ìdààmú, fìtínà olóyè Sunday Ìgbòho Òòṣà àti bàbá mi Professor Banji Akíntóyè lórí kí ìran Yorùbá lè gbòmìnira kò ní jónítọ̀hún ó lálẹ́. Èsè ẹ dákun Yèyé Dára, Yorùbáwùyí, ẹ jèbù rẹ àwọn olùgbẹ́bẹ̀ olóyè Sunday Ìgbòho Òòṣà ti bá yín sọ̀rọ̀, ẹ dákun ẹ jẹ́ ó tán. Mo fọlálẹ̀ Odùduwà mo fi bẹ̀ yín, mo fi gbogbo òrìṣà mẹ́rìndínlógún tí ń bẹ lótú Ifẹ̀ mo mà fi bẹ̀ yín, ẹ dákun ẹ jẹ́ kí àlàáfíà kó jọba láàrin ẹ̀yin méjèèjì, ẹ jẹ́ kí ìfẹ́ tó gbórín ẹ jẹ́ kó wà láàrin ẹ̀yin méjèèjì, torí ibà méjì kọ́, torí ìrìn àjò wa kọ́mọ̀bà ní kọ́nú kọ́họ nínú. Ẹ̀yin méjèèjì lẹ́ ń ṣètò tínú àwọn ọmọ Yorùbá sì ń dùn láti máa gbọ́ ń tẹ́ fẹ́ sọ. Ẹ̀yin méjèèjì lẹ́ ń ṣì ìran Yorùbá nígbẹ́rẹ́ pàkọ́, ẹ̀yin méjèèjì náà lẹ́ ń bá wa sọ̀rọ̀ ìṣítí. Ẹ jẹ́ ká rí àwòkọ́ṣe dáadáa látara yín. Wọ́n á ní ẹ jẹ́ kọ́ṣe lára igi ọ̀pọ̀tọ́. Aṣíwájú wa, olówó orí wa, ẹni tá a gbà fún tá a tẹ̀lé ní mo rò pé ló yẹ ká máa wo àwòkọ́ṣe ẹ̀. Ìyẹn olóyè Sunday Ìgbòho Òòṣà àti bàbá mi Professor Banji Akíntóyè. Ẹ jẹ́ á máa kọ́ sùúrù látara wọn, ká wá lo ìfẹ́ láàrin ara wa. Yèyé Dára pẹ̀lú Yorùbáwùyí,
ẹ jẹ́ á rí wípé ìyá tó bí ṣòkòtò ló bí bùbá, ẹ má yá. Olóyè Sunday Igboho Òòṣà àti bàbá wa Professor Banji Akíntóyè ìló bí Yèyé Dára, iná ló bí Yorùbáwuyì, ìló bí Lady K. ẹ má jà fààyè fọ́ta, torí tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní kó ìlà líbára yín fúnra yín níta gbangba, tẹ́ ń sọ̀rọ̀ tí ò yẹ kẹ́ ẹ sọ jáde, ayé ó ṣe yẹ̀yẹ́. Wọ́n fi yín bú olóyè Sunday Igboho Òòṣà. Tá bá sì ti fi yín bú olóyè Sunday Igboho Òòṣà, inú àwọn ọmọ Yorùbá ò ní dùn. Tó bá yìí ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, a tó ti ń fa ìfàsẹ́yìn fún ìrìn àjò òmìnira ìran Yorùbá ni, lélẹ́yìí tí ò sì dáa. Ìtàn bú ò ní ṣẹlẹ̀ lórí yín. Mo bẹ̀ yín, mo rọ̀ yín, mo tù yín. Mo fi the huge sacrifice tó bí Iléyá, mo fi bẹ̀ yín, torí I believe pé sacrifice tó tóbi ló bí Iléyá. Ẹ rí gbogbo akitiyan tiyín náà gẹ́gẹ́ bí ẹni wípé ẹ ń farájè, ẹ ń sacrifice fún ìran yín ni o. Ibi ẹ ti wá ń ṣe eléyìí, ẹ máa retí ẹni tí ó bu yín. Bẹ́ẹ̀ bá jóbìnrin, wọ́n pè yín láṣẹ́wó. Bẹ́ẹ̀ jóbìnrin, wọ́n pè yín lọ́dọ̀ọ́kọ. Bẹ́ẹ̀ jọkùnrin, wọ́n pè yín lálágbèrè. Kò sí oríṣiríṣi orúkọ tí bíni nínú táyé ò ní pè yín, torí wọ́n fẹ́ tàn yín ní sùúrù ni o. Wọ́n fẹ́ gbé yín yẹ̀wò ni. Yèyé Dára, Yorùbáwuyì. Ẹ̀yin obìnrin náà ni wàhálà yẹn máa ń sábà wà fún jù. Ọkùnrin kì í kí ẹ̀ fọ́pọ̀lọpọ̀ nǹkan gbà mí, torí á kàwé pé wẹ́ẹ́ ó wáyé bẹ́ẹ̀. Mo mọ iye èèyàn tó ṣe ṣóò fún mi nígbà tọ́rọ̀ mi tó ṣẹlẹ̀, nígbà yẹn tó ṣẹlẹ̀. Lọ́jọ́ tí mo gbé fóònù tí mo pe bàbá Èkìtì, wọn expect ẹ̀. Bọ́kùnrin ṣe rí nìyẹn. Gbogbo àwọn èèyàn mi gbà mú pọ̀ wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan, wọn expect ẹ̀. A gbọ́dọ̀ máa wo nǹkan kan, kájọ máa wò wípé we are fighting for a same cause. Nǹkan kan ẹyọ kan ẹni gbogbo wa ń jà fún. Yorùbá nation lèmi ń jà fún. Yorùbá nation ni Yorùbáwuyì ń jà fún. Yorùbá nation ni Yèyé Dára ń jà fún. Ẹ dákun, tó bá ti jẹ́ pé ẹyọ kan ni gbogbo wa ń jà fún, àti Mọ́remí Lady K, bàbá Èkìtì, Ọmọlúkà, Kóìkí, tó bá ti jẹ́ pé nǹkan ẹyọ kan yìí ni gbogbo wa ń jà fún, a gbọ́dọ̀ lè lo ìfẹ́ láàrin ara wa. Ìwọ jù mí, èmi ò jù ọ́. Lágbájá gún mi, tàmẹ̀dó gún mi, ẹ má jẹ́ á wó bẹ́ẹ̀. Ìfẹ́, tá a bá ní ìfẹ́ ara wa dénúdénú, a ní máa sọ àṣìṣe ara wa o. Tá a bá fi ìfẹ́ tòótọ́ hàn sí ara wa, mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra, a ní rí àṣìṣe ara wa. Táwọn èèyàn bá máa ń sọ̀rọ̀ kan wá ní ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run, no. Wọn kì í pàrọwà fún èèyàn kó bẹ̀rù Ọlọ́run. Ìfẹ́ Ọlọ́run lèèyàn gbọ́dọ̀ ní. Ẹni tó o bá nífẹ̀ẹ́ àti ṣaburú àti ọ̀tí tó bá súnmọ́ kò ní wá lọ́kàn àyà ẹ̀. Ẹni tó o bẹ̀rù, ẹni tó o bẹ̀rù, báwo lo ṣe fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀? Ó dàbí ọ̀rọ̀ ọmọ méjì ni. Ìkan fẹ́ràn bàbá rẹ̀ bí ojú, ìkejì ó bẹ̀rù bàbá rẹ̀ bí ìjogbo ni. Tó bá ti lè rí pé bàbá rẹ̀ páàkì ọkọ̀ báyìí, gbúrú yóò ti sáwọnú ilé lọ, ńlọ rè gbálẹ̀kùn tì mọ́ rínú. Àmọ́ èyí tó nífẹ̀ẹ́ bàbá rẹ̀, kò bá àti òru gànjọ́ ní bàbá rẹ̀ bá tó dé, òru gànjọ́ náà ni ó tó kú ta.
tí bàbá rẹ̀ bá wá dé bó ṣe rí bàbá rẹ̀ yọ mọ́ bàbá rẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí yọ mọ́ kí bàbá rẹ̀ ní 9 10 ṣe é mọ̀ pé in tí ò fẹ́ tọrọ gan tí bàbá rẹ̀ rí pé ó nílò rẹ̀ bàbá rẹ̀ ó ṣe fún un àmì ń tó bẹ̀rù bàbá rẹ̀ tó sáwọnú ilé lọ bàbá náà yìn nù ìyàtọ̀ ìbẹ̀rù àti ìfẹ́ nìyẹn bàbá nífẹ̀ẹ́ èèyàn tó nífẹ̀ẹ́ nǹkan dénúdénú àti ṣe ibi sí tó nífẹ̀ẹ́ yẹn kò ní lè ṣeé ṣe bèlè tàṣí pé ó wàá wò pé tí n bá mà ṣe ibi sí lágbájá ìgbà tí mo ọ̀tá ara mi náà ni ẹ lọ rèé wo ẹni tó bá nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho tàdénúdọ́kàn ẹ lọ rèé wọ́ọ̀chì wọn gbogbo tó bá sọ̀ráǹdì olóyè Sunday Igboho ṣá wọ́n máa ń fẹ́ wọn tinú tọkàn ni wọn à ní fẹ́ ṣe nǹkan tí ó hot ẹni tí wọ́n fẹ́ ẹni tí ó súnmọ́ olóyè Sunday Igboho ṣá kì í ṣe olóyè Sunday Igboho ṣá lé wọ́n fẹ́ họ́ọ̀tì o àmọ́ ìfẹ́ dání sólóyè Sunday Igboho ṣá wọ́n mọ̀ pé táwọn bá fi họ́ọ̀tì ẹni tó kàn yọ kàn òun náà n tá ń pè ní ìfẹ́ nìyẹn ìfẹ́ yẹn ló wá wù mí kí gbogbo wa ó ní síra wa ẹ má yà á mọ́ṣọ́ ẹ má yà á bàjẹ́ gbogbo àwa tá à ń fi tinútinú tọkàntọkàn táratára jà fún òmìnira ìran Yorùbá ẹ jẹ́ á máa ṣe pẹ̀lú ìfẹ́ àti ìṣọ̀kan. lẹ́ẹ̀kan sí mo pe ìyá mi Yèyé Dára ẹ bá make sure wípé Yèyé Dára wo ètò mi yìí ẹ bá make sure wípé ìyá mi Yorùbáwùyí náà wo ètò yìí ẹ má wo tẹnu mi tí ń rùn ọ̀rọ̀ tó lódùmarè tó gbé sí mi látòrí ìtẹ́mímọ́ rẹ̀ ní kẹ́ ẹ gbọ́ tó bá ṣe pé lóòótọ́ ẹ fẹ́ràn ìran Yorùbá ẹ pera yín mọ́ra ẹ bá ra yín sọ̀rọ̀ ìfẹ́ ẹ bá ra yín wu ìwà ìfẹ́ ẹ bá ra yín ṣe ìṣe ìfẹ́ ẹ jọ ṣàṣepọ̀ tó dánmọ́rán ẹ pele dike marry me of our time ẹ pé ẹnikẹ́ni tó bá ní dúkù síra wọn nínú ṣọ́gù ìran Yorùbá tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹ dákun mo f'Olódùmarè mo fi bẹ̀ yín ẹjọ́ pin ẹni ó bá rí i pé kan nínú wa lọ́ṣẹ̀ òun yálà ẹ̀yin tẹ́ ń wò wá ni àbí àwọn tí a jọ ń sọ̀rọ̀ ẹ dákun ẹ jèbùrí àwọn olùgbẹ̀bẹ̀ ẹ jẹ́ kí ìdáríjì kó wá fóníkálùkù. wọ́n ní àdúrà bàbá wa tí ń bẹ ní ọ̀run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bá a ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ wá. That means tá a bá dáríjì àwọn tó ṣẹ̀ wá àwa náà ò lè rí ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run. mo ń sọ fún Yèyé Dára àti ìyá mi Yorùbáwùyí ẹ̀yin méjèèjì ẹ dáríjì ra yín kẹ́ ẹ lè bá a rí ìdáríjì lọ́dọ̀ ọba tó ṣẹ̀dá ẹ̀yin méjèèjì. Ọlọ́run nìkan ló mọ̀ Ọlọ́run nìkan lọ́ba tí kì í ṣàṣìṣe in as much tó ti jẹ́ wípé ẹlẹ́ran ara ni wá a máa ṣẹra wa a máa ṣàṣìṣe síra wa àmọ́ ká máa fojú fò torí ibà méjì kọ́ torí ibi tá ń lọ ni o torí àfojúsùn wa torí ń tá ń wò lọ́ọ̀kan tó ti súnmọ́ wa tí ò sì ní í jábọ́ tó jẹ́ pé láìpẹ́ láì jìnnà òmìnira ìran Yorùbá yọ tẹ̀ wá lọ́wọ́. ẹ dákun mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí mo f'Olódùmarè bẹ̀ yín mo fi gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá mo fi wọ́n bẹ̀ yín mo fi ìṣọ̀kan ìran Yorùbá mo fi bẹ̀ yín mo fi gbogbo orí adé ńlẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín ẹ dákun ẹ jèbùrẹ́ ẹ lòfẹ́ láàrin ara yín o ẹ ṣe kíni ẹ lo ìfẹ́ tó dámárá láàrin ara yín ẹ dákun ẹ̀yin ìyá mi méjèèjì Yèyé Dára
Yorùbáwùyí mo fọlọ́run bẹ̀ yín àsìkò ìṣọ̀kan láwàyé àsìkò àti lo ìfẹ́ láwàyé àsìkò tí wọ́n gbọ́lọ̀ ráyè tálàǹgbá wa ò gbọ́lọ̀ lanú lẹ̀ tógiri wa ò gbọ́lọ̀ lanú tálàǹgbá kan wà á ráyè kó sí àsìkò ẹ̀ láwàyé. Yèyé Dára Yorùbáwùyí tẹ́ ẹ bá fààyè lẹ̀ tálàǹgbá yẹn bá tí ògiri yẹn bá lanú tálàǹgbá àwọn ọ̀tá bá fi lè ráyè kó wọbẹ̀ àti mẹ́ǹdì ẹ̀ pọ̀ yóò ṣòro. Ẹ wá ṣe ẹnìkankan ẹ fi kó bá ẹnìkankan ẹ fi tàbùkù ẹnìkankan tó kọjá olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ. Ẹ dákun mo bẹ̀ yín mo tù yín mo falálẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín kínú tèmi wá lè dùn pé ẹ̀yin méjèèjì bó ti tán láàrin yín mo fẹ́ kẹ́ ẹ jọ ṣètò pọ̀ kẹ́ ẹ jọ sọ̀rọ̀ kínú àwọn ọ̀tá kó bàjẹ́ àwọn tó ń wò wípé kí wàhálà ó máa ṣẹlẹ̀ nínú struggle Yorùbá nation ẹ jọ ṣe ètò kan pọ̀ kínú kí bànújẹ́ ọba wọn pé ṣe bó ló ṣe jẹ́ bá a ṣe ṣe tó pé káàrin wọn dàrú ètò ń gòsì ni ẹ dákun mo fọlọ́n bẹ̀ yín ètò tá ẹ dà fi búra yín ẹ dákun ẹ gbé wálẹ̀ torí ẹ̀ nìkan torí ọ̀la ni o torí ẹ̀ nìkan torí ọ̀la ni àwọn àgbàbọ̀ wọn níyẹn 20 ọdún a máa jóni lọ́wọ́ fẹ́lifẹ́li fídíò tẹ́ ẹ ṣe níjẹta ẹ ṣe lánàá rẹ́kọ̀dì ni àwọn kan bá yín fi pamọ́ tó máa lò àgẹ́ǹsì yín lọ́jọ́ iwájú o torí náà nǹkan ẹ má fààyè irú ẹ lẹ̀ mo fi ọjọ́ bíi mi tó ń bọ̀ ní ọjọ́ 6 oṣù 6 mo fi bẹ̀ yín gíìtì tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀yin méjèèjì nìyẹn ìṣọ̀kan yín ìrẹ́pọ̀ yín nínú ìfẹ́ ohun àlàáfíà n tí mo fẹ́ lọ́wọ́ yín nìyẹn ẹ̀yin méjèèjì and I want to see that sign wípé ẹ ti lò fẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ for his quick intervention lórí ọ̀rọ̀ yẹn kò gbọ́dọ̀ má díje kò gbọ́dọ̀ má kẹ̀ lọ tó bá ti ń kẹ̀ wàhálà ni lágbájá máa lóhùn ń gbèjà tàmẹ̀dó máa lóhùn ń gbèjà lágbájá àwọn aláìní kan ṣe tẹ́lẹ̀ wọ́n bá ń dàrin àjò wa rú. Yorùbáwùyí ẹ mọ̀ pé mùsùlùmí lèmi náà àgbo léyá okùn mo mọ́kùn kí ni o nígbà mo ti ẹ̀jọ́ pọ̀ ń ga sí ga à ń mọ́kùn kí àti ìrẹ́ran tá a fi mú sọ torí náà nǹkan Yèyé Dára àgbò ibi tá a bá ti lọ rèé mú ní dẹ́ fi bẹ ètùtù yín nù o tẹ́ ibẹ̀ wá nù yá má bínú àwa ọmọ Yorùbá pé ẹ̀yọ́ ọmọ Yorùbá o ẹ má bínú o àjà o èmi lẹ́wàá kágbò yẹn fún èmi nílò rèé fi ṣètùtù ó yẹ yín sìn ẹ lè ṣe dáadáa kẹ́ ẹ fowó ata owó òróró owó ìrẹsì kẹ́ ẹ bá ń fi sí ẹ dákun ẹ̀yin méjèèjì ẹ dákun mo fọlọ́n bẹ̀ yín ìyẹn ń bá mo ní ìṣẹ́jú méje sí bọ̀ ìṣẹ́jú méje yẹn ẹ jẹ́ n sáré ya kí n fi sọ̀rọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà yìí nínú àwọn Àgbẹ̀kọ̀yà tá ń fira wọn jẹ fúnra Yorùbá àríbí mélòó kan tó jẹ́ mùsùlùmí kódà kìí ṣe just mùsùlùmí tòótọ́ ẹ bá fẹ́ fi nǹkan ránṣẹ́ sí wọn ẹ jọ̀ọ́ kàn mọ̀lẹ́bí wọn náà ó rí wípé ìran Yorùbá ó dùn ún jà fún yes kàn náà ó rí pé owó báyẹn tí ẹ fi ra ta ẹ fi ra rodo ẹ fi ra tòmátò ẹ fi léyìí rẹran lábẹ́ bó ti lè wù kó kéré kó mọ ẹ fèyí rà rẹsì ẹ fèyí rè lùbọ́ kàn náà ó lè sọdún ayọ̀. Bẹ́tò ààbò wa ńlẹ̀ Yorùbá bí ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ń dùn mọ́ èmi
àyàfi ẹni tí ó bá fẹ́ràn ìran Yorùbá ni ó lóun ò rí akitiyan wọn. Lóòótọ́ gbogbo ìgbà ni wọ́n ń pè fún ìrànlọ́wọ́, àmọ́ a máa bẹ̀bẹ̀ bá a ṣe ń bẹ̀ yìí náà ni. A lè fagídí mówó jáde lápò ẹnì kankan bí ò ṣe pé ká fún wọn voluntarily pé nǹkan báyìí tó bá tó ká nínú àwọn nǹkan tẹ́ ẹ nílò ẹ rà á. Tó bá sì pé oúnjẹ ní ẹ jẹun. Inú dídùn ní mú kóríyá wá o. Ẹ dákun, lábẹ́ bó tilẹ̀ wù kó rí, lábẹ́ bó tilẹ̀ wù kó kéré mọ́, I know I will have about mo ṣe wo ìgbà mo ti rí iye èèyàn tí ń wò mí tí gbogbo ẹ̀yin dá ń wò mí ìbá fún wọn ní 5,000 kódà kẹ́ fún wọn 2,000. Mo lè bàbá adálòmíì tó lè fún wọn lówó tó ṣe ẹnu sọdún wọn á dẹ̀ dúpẹ́, wọn á rí wípé àwọn ọjà fún ìran Yorùbá lásán àwọn náà rí nǹkan tọ́ka sí pé báwo bá kì fún ni kì fáwo padà ni. Àwọn ti kì fúnra Yorùbá, ìran Yorùbá ti ń kì fáwọn padà. Bó ṣe rí nù 09036 371643 09036 371643 lẹ́ẹ̀kan sí 09036 371643. Lórí ètò tí mo ṣe lọ mo wá rí kọ́mẹ̀ntì èèyàn kan olómiyalé ti dó ń bára sọ́ọ̀mọ̀ tẹ́lẹ̀ pò ń bára ní mi. Gbà mo ní ọjọ́ bí mi mo fẹ́ kọ́ ṣe fún mi, ẹni ẹ wá kọ́ sínú kọ́mẹ̀ntì bí omiyalé ò ń bára. Mo ní ó ń tàn ó ṣe o, mo appreciate ẹni tó pè mí ló ń bára. Ìwọ tẹ́ èso ń bára tó rò pé o ti tó tán. Kọ̀gbá Ọlọ́run ní half a seconds láti sọ olówó di tálíkà, àgbà àná lásán ni ó gbé fún. Kò sì rán Ọlọ́run ní nǹkankan, kọ̀ọ̀nà ní nǹkankan láti sọ tálíkà tí gbogbo èèyàn ti rò pé kó sọ́dọ̀ olówó. Ǹjọ́ kan Ọ̀nìrìṣà àrólé odò àjẹgbẹ̀nẹ̀ bí àti àkún aláṣọ àlàfófó gbò olórí aládé gbogbo ìran Yorùbá. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ níwọ̀n bá àgbà tó bá ti lè jókòó sórí àpèrè Odùduwà. Wọ́n láwọn ọ̀bẹ̀rù ẹni tó lówó jà wọ́n lọ. Ọ̀ọ̀ni ló sọ báyẹn. Ta lẹ bẹ̀rù? Wọ́n láwọn ọ̀bẹ̀rù ẹni tí owó àwọn jọ jẹ́gbẹ́. Kábíyèsí ta wá lẹ bẹ̀rù? Wọ́n là ní àwọn ò tó wá bẹ̀rù ẹni tó lówó àmọ́ tí ò lówó táwọn. Ọ̀dà kábíyèsí ta lẹ bẹ̀rù? Wọ́n láwọn bẹ̀rù àwọn ọmọ kéékèèké tí a ń gbá bọ́ọ̀lù, tí a ń tọrọ owó pure water, tá ń tọrọ owó oúnjẹ níta torí wípé kíni àwọn ọmọ tí wọ́n dà lọ́la. Èèyàn kan ló bí Ọ̀nìrìṣà, ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì. Èèyàn kan náà ló sì bí ọba Ọ̀wọ́adé ikú bàbá yèyé. K'Olódùmarè kó jẹ́ káwọn ọmọ tí a náà kó jẹ́ wọn yáre, káwa tá a jọ máa yín náà ká yáre, ká má bàa máa di alágbe òǹbàrà lọ títí àmọ́ ẹ máa fún àǹbàrà lọ ẹ jẹ́ àmọ́ jó òǹbàrà yẹn lọ báyìí ná. So my birthday is 6/6 ọjọ́ kẹfà oṣù kẹfà. Ẹ bá fẹ́ bùnmi ní nǹkan 9036 371643 9036 371643.
43 ó pè wàláì mo fọlọ́mbùra ẹni tí kọ́kọ́ máa ń bless mi fún birthday mi for all my birthday olóyè Sunday Igboho Òòṣà ni mo ń jí báyìí àti mọ́mí mi ìyá ayọ̀ mọ́mí Ayọ̀mídé Mrs. Adérọ́pọ̀ Adéyẹmọ ìfẹ́ máa dárúkọ àwọn bàbá mi yẹn ni tí kí n tó jí báyìí gbà yẹn èyí ti bá owó olóyè Sunday Igboho Òòṣà tó wá pè mí láàárọ̀ kùtùkùtù wọ́n ṣe àdúrà ní kíkankíkan tinútinú tọkàntọkàn wọ́n ṣàdúrà yẹn fún mi. I want to see how I am loved. Yes, ẹ má jẹ́ ń ṣègbú sọ ẹ jẹ́ ń wò bí ẹ ṣe fẹ́ràn mi tó ẹ jẹ́ ń wò ó bóyá ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ ẹ ti dárí ẹ̀jẹ̀ wá bóyá fẹ́ tẹ ní sí a bóyá ẹ ti dá padà torí tolóyè Sunday Igboho ni ẹ máa wò mọ́ wa lára. 9036371643 àwa náà sánitọ̀ ìyàwó ẹsẹ̀ rẹ̀ sí ó kílẹ̀ tó wá bọ́jọ́ léyà èmi odidi Abdullateef tẹ̀sùbáàrì ẹ ti rí èmi náà rí o ẹ ti rí. I'm not a Muslim by mouth. I'm a practicing Muslim, but I'm not a fanatic. Mi ò lòdì sí ṣẹ̀ṣe, mi ò lòdì sí Christianity. Ẹ̀sìn ò ní ká má ṣòro lé wa. Mi ò gba wèrè mẹ́sìn. A ṣẹ̀tọ́ tọ́lódùmarè ní ká ṣe níjọ́ léyá. So, kọ́lọ́ wà pẹ̀lú wa. Mo kí gbogbo ọmọ Yorùbá kú múra ọdún léyá abáwa láyọ̀ abáwa láyọ̀ abáwa láàyè ìdẹ̀ra àlùbáríkà àwọn tó lódùmarè kólé ayélé lọ́wọ́. Ẹ dákun ẹ kó àwọn Àgbẹ̀kọ̀yà yìí lọ́wọ́. We have today tomorrow láwa náà láti lè nawọ́ sí wọn pé ẹgbà ẹ̀yin náà fi wá nǹkan rà fún màlábí yín. Mo dẹ̀ mọ̀ pé yọ ọmọ Yorùbá ẹ tó bẹ́ẹ̀ ẹ jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ trọ́ọ̀tì olóyè Sunday Igboho Òòṣà àdìsá ọmọ adé ẹ mọ́ torí náà nǹkan wàhálà ìdààmú ó kéré ó tóbi Olódùmarè ò ní gbé kan gbogbo ọmọ Yorùbá pátápátá gbogbo lílọ bíbọ̀ wa pátápátá kò ní báráyé nú ẹni tẹ́ ẹ̀ wá dágbére ìrìn àjò yín fún kò ní mọ bí ẹ lọ. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayélé lọ́wọ́. Àyún lọ àyún bọ̀ báyìí lọ́wọ́ yún ẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà. Àpò sásàmùrà ò gbẹ rí àpò yín ò ní gbẹ. Bàbá mi Professor Banji Akíntóyè lágbára lọ́wọ́ Ọlọ́run á túbọ̀ ró òrùn yín sásọ pé ẹ pé yèyé dára ẹ pé Yorùbá wuyì ẹ bá ń jọ ìlédìké mọ́ pé ká dákan ká lò fẹ́ àsìkò tá a wà yìí àsìkò ìfẹ́ ni. Olóyè Sunday Igboho Òòṣà bàbá Ayọ̀mídé Iléyá tó ti dé ọwọ́ bọ́ sọ́jọ́ òbí wa. I love you all and I will continue to love you. Yoruba nation struggle continues. We will not keep quiet until we get to our promised land. Àní dákẹ́ àní sinmi. Ó dìgbà tá a bá tó ń délẹ̀ lérí ká tó dákẹ́. 9036371643 09036371643 ẹ dákun ọ̀rọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà yẹn múmú láyà mi púpọ̀ jù bóyá torí pé mò ń bẹ ńlé mo sì ń fojú rí ni ẹ dákun ẹ jọ̀ọ́ á dára fún wa. Yọ yẹ wá kò ní yẹ ẹ lẹ o ẹ sì lè bómi ń dátà náà ọ̀rọ̀ dátà ń gẹ́ tiẹ̀ wá súwa ń mú ni bí ẹni tí ń mú mi àmẹ́ni àṣẹ àmọ́ mo sá mọ̀ wípé ààbọ̀ ń bẹ̀ ọjọ́ kan tí ò sì ní pẹ́ mọ́ ní mọ̀nàkàì ọjọ́ kan tó ti súnmọ́
Thank you. God bless you. Yoruba Nation, no going back. Love you all.